ẹ máa pé súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe. ọ̀nà àti rí owó kò ń ṣe nǹkan tí ó rọrùn. So báwo ni ẹ ṣe wá rò pé àwọn tí wọ́n jẹ́ àwọn ìyá ọlọ́jà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò ní bank account, báwo lẹ ṣe lérò pé wọ́n ń cope ní àkókò yìí? In all sincerity, presently, economy is not smiling. So nobody is finding it easy. Either Iyaloja or even the people in the office, see to find it easy. No. The issue we are having now is very, very disheartening on Chico Bawalara Murarani. And the government have to find solution as early as possible. Arani Amaralu, Arani almost every individual. So gbogbo tó ṣẹlẹ̀ sí wa yìí a mọ̀ pé Ọlọ́run Ọba Azza wa Jalla sọ pé wa yaj'alullahu ba'da usri yusra tí ìnira bá ti dé Ọlọ́run Ọba fẹ́ mú ìdẹ̀kùn wá ni, so yóò máa jẹ́ àtẹ̀kùn oríire fún wa tí a bá nígbàgbọ́ nínú Azza wa Jalla. Gẹ́gẹ́ bí ìlànà tí Islam lẹ̀ tó lálẹ̀ fún wa pé tá a bá rí nǹkan bóyá táwọn olórí wa ń ṣe àbí nǹkan tí ò bójúmu láwùjọ, so ọ̀nà tó gbé kalẹ̀ ń pé ká gbà láti fi bá àwọn olórí wa lò àbí láti fi bá àwọn alábàágbé wa lò. Báwo ni pé irú ọ̀nà bẹ́ẹ̀ ló yẹ ká tẹ̀lé? So ká máa fọ́ báǹkì ká máa súnlé yẹn bí ẹni pé à ń fi ìyà jẹra wa ni, torí pé tí gbogbo kíní náà bá lọ tán sìn àwọn máa fẹ́ kọ́ báǹkì wọn padà, owó wa náà ló máa yọ tọ́dẹ̀ tí máa pa wá lára lórí ẹ̀ láti máa fi. So ká máa súnlé ká máa sun ọ̀nà ká máa dá wà lálẹ́ ẹ̀yìn kò tún nǹkan kan ṣe. So irú eléyìí tí tẹ́gbé kalẹ̀ yìí nísìnyí náà tẹ́ ń béèrè lọ́wọ́ ayé ni pé kí ni àwọn nǹkan báyìí, mo believe ni pé irú eléyìí gan á rìn jìnnà láti lè fi bá àwọn ìjọba wa láti lè jẹ́ kí ó dé ọ̀dọ̀ wọn ní kó lè gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn aráàlú. So irú nǹkan báyìí yóò sì sùn ká máa sun ilé ká máa sun báńkì ká máa sun. Gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam kí á fọkàn balẹ̀ kì yóò sóhun tó le tí agbára aláwọ̀ ká. Ìgbàgbọ́ tèmi ni pé láìpẹ́ láì jìnnà ó máa yí padà sí dáadáa, so ká fọkàn balẹ̀ aláwọ̀ wà ní kápá gbogbo ẹ̀. Àwọn tí ó bá fẹ́ wọlé ń sìn á kọ́ ni pé kán ní ìbẹ̀rù Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tàbí ohun tí wọ́n ń ṣe àìníbẹ̀rù Ọlọ́run kò jẹ́ kí àwọn ilé ní àgbọ́yé ẹ̀, kò jẹ́ kán lágbọ́yé ẹ̀. Òun ni ó jẹ́ kí àwọn aráàlú gan lè fi ọkàn tán wọn àbí kán gbára lé wọn. So ìmọ̀ tèmi ni pé kí wọ́n níbẹ̀rù Ọlọ́run lórí gbogbo tó bá ń ṣe, so kí aráàlú lè gbọ́ wọn yé, kó má dẹ̀ sí wàhálà, kó má sí tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Ìmọ̀ tèmi lè gbà wọ́n nìyẹn, kán bẹ̀rù Ọlọ́run ní bá ń ṣe. Àgbà ń gba 1,000 lórí 5,000 a sì ń bújọba. Àwa náà iná láì God you must be call me àtàmọ́ you God you àfisàkùn. Ọlọ́run ò ní yí ṣe sí ẹ̀ padà lórí àwọn ìdá kan àfi tí wọ́n bá yí ń tó pa. Káwa náà change mindset wa lórí láti fara ní ara wa, ká má rí gbogbo nǹkan fún opportunity. Èmi náà fẹ́ kówó jẹ, tí bá ti rí opportunity èmi náà fẹ́ bù. Ká mọ̀ pé n tá a bá jẹ náà lọ haram á padà yá ká tó fàyè lẹ̀. Ọlọ́run Ọba ó sì fi iná yọkù lọ́dọ̀ wa lára wa lọ́jọ́ gbẹ̀ndà kíámọ̀. Ká fi bẹ̀rù Ọlọ́run kún gbogbo n tá a bá ṣe, ká mọ̀ pé á padà jẹ́rìí fọlọ́run Ọba lọ́jọ́ tí kò ní sí lọ́ọ̀yà fún wa. Alhamdulillah, à ń gbìyànjú náà bí a pé bí tó bá fi sí à ń fi sí pẹ̀lú ẹ̀. Táwọn yẹn bá wá wọ́n rí pé transfer làwọn fẹ́ ṣe àní choice láti àwọn táwọn bá káàṣì tẹ́lẹ̀ náà, bọ́ nígbà tá a ti fi pé policy káàṣì ti da tó ti scarce báyìí torí pé ká máa gba transfer náà gẹ̀dẹ̀ rí kó tó wọlé a lè lọ́jọ́ méjì jọ́ mẹ́ta kí báyìí sì mo ṣe ẹsẹ̀ bí méjì tí o ti wọlé láti ibi dátà lọ. So alhamdulillah kọ́lọ̀ bá wa jẹ́ kí gbogbo ẹ̀ kó lọlẹ̀. Arúgbà yìí ó mú ìlú le koko fáwọn ẹ̀dá táwọn tá jẹ́ àwọn èèyàn nígboro. Mélòó àwọn tá ti rí tẹ́ pé tá bá dé báǹkì oríṣiríṣi àwọn ní kò sówó. Èmi gan tí mo dóyè mo ti lọ sí báǹkì tó yẹ pé mo bá dòwò pọ̀
tó jẹ́ pé mo fẹ́ gba bí àbí 50,000 30,000 tó sọ pé 1,000 mo fẹ́ gbà 1,000 naira lórí kíni wọ́n á tọ̀ ó bẹ́tà kíkú fi sílẹ̀ àmọ́ ó wá jẹ́ kí gbogbo ẹ̀ ó jẹ́ kó tight for everybody tẹ́ pé àti ẹ̀ mọ nǹkan tá a lè ṣe. báńkì wo òun náà ni ẹ lè retí pẹ̀lú bí nǹkan ṣe rí lásìkò. ṣe rí ti báńkì wa yìí kọ́ ló ń ṣàríwá bí ẹni pé ẹ mọ̀ ó má dàbí ẹni pé kò sí kan tó fi bẹ́ẹ̀ gbádùn ni wọn lóòótọ́ òun náà là ń lò torí àwò ni pé ká fi owó sọ́dọ̀ wọn ó sì sàn ju ká fowó sílé lọ àmọ́ bí ó ṣe wá rí i gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀ mí létí o báńkì kan tí mo mọ̀ táwọn èèyàn ti sọ fún mi tí but mo ń try láti fẹ́ ní àkáǹtì pẹ̀lú wọn tó jẹ́ Jaiz Bank yẹn so òun ni mo gbọ́ ní ìròyìn báwọn èèyàn ṣe ń sọ ní pé wọ́n practice àwọn nǹkan tó dáa gẹ́gẹ́ bí ìlànà wọn ó bófin Islam lọ so irú báńkì bẹ́ẹ̀ yẹn ló ń hun èmi tí bá lè rí opportunity ẹ̀ láti lè rí sí. èmi ń tajà mò ń rà mò ń tà so ó dẹ̀ ní báńkì mò ń lò but ọ̀rọ̀ yẹn pé Jaiz Bank ni wọ́n ló ń try gan èmi lọ sí mi ò tí ì rí àkáǹtì yẹn sí o but wọ́n lò yẹn kó dáa gidi gan òun ò ta owó báyìí kó sẹ́yìn ta owó then àwọn access náà àdúgbò wa ni wọ́n wà a sì ń lò wọ́n wọ́n dẹ̀ àwọn náà ń gbìyànjú tí mo lè san pa ní báńkì yẹn àwọn méjèèjì yẹn mo lè tí wọ́n ń gbìyànjú. Jaiz Bank àwọn èèyàn ròyìn ẹ̀ dáadáa èmi ò open account pẹ̀lú wọn náà but àwọn èèyàn ròyìn ẹ̀ dáadáa pé àwọn náà ń ṣe dáadáa látìgbà tí gbogbo wàhálà yìí ti bẹ̀rẹ̀ as Lotus àti Jaiz Bank méjèèjì yẹn Islamic bank ni wọ́n dẹ̀ ń ṣe dáadáa. báńkì ẹ̀yọ̀ kan tí mo lè rí ti Nàìjíríà ní Jaiz Bank Jaiz Bank yìí àwọn tó jọ mọ ọ̀yá tá a jọ ń ṣe papọ̀ tí wọ́n lọ síbẹ̀ wọ́n ń sọ pé táwọn bá dé Jaiz Bank àwọn rówó gbà wọ́n ní Lotus Bank náà wà tó pé táwọn bá débẹ̀ náà wọ́n rówó gbà Jaiz Bank táwọn sọ Muslim bank ni ẹ wá wọn Jaiz Bank tó jẹ́ pé àti Christian àti Muslim gbogbo wọn náà kó lọ síbẹ̀ wọn ò rí nǹkan kan gbà àárọ̀ ìdí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí bí òde bank mo ṣe ń drive lọ mo rí gbà àwọn báńkì èrò ló pọ̀ báyìí kí ló dé lẹ́nu kan sọ pé àti bá dé Jaiz Bank o tó bá jẹ́ pé òun bá wọn dòwò pọ̀ ní o tó bá fi lè dé ọ̀dọ̀ wọn báyìí wàá rí gbogbo Jaiz Bank nìkan ni mo lè sọ pé báńkì tí mo lè sọ pé ọkàn mi balẹ̀ lé lórí. I'm in Computer Village and mo ní àǹfààní láti máa rí owó gbà ní Lotus Bank díẹ̀díẹ̀ tá a fi ń survive díẹ̀díẹ̀ there is a Lotus Bank and Islamic Bank and also Jaiz Bank àwọn náà mú ìgbésí ayé rọrùn fún àwọn èèyàn níwọ̀nba but other commercial banks they are more or less an evil because they are really making life very difficult. kí ló ń ṣe Jaiz Bank ní kọ́lọ̀ bá wa jẹ́ kí gọ́ọ̀pù tún gbòòrò jù báyìí lọ àti Lotus Bank tó dáwọn ló ń ṣe ní low interest tẹ́ bá jẹ́ débẹ̀ gan sí ẹ tẹ́ bá jẹ́ pé báńkì wọn lẹ ń lò mọ̀ fún yín lówó 20,000 naira ẹ gbà jáde so Lotus Bank náà dẹ̀ wọ́n dáwọn náà jẹ́ bí èmi tí wọ́n náà. láì ṣe pé ẹ̀ ń fowó rà. láì fi báwọn fowó rà Jaiz Bank wọ́n gbìyànjú in fact wọ́n ti wá rí kọ́sítọ́mọ̀ gan sí tàbí tẹ́lẹ̀ tí àwọn èèyàn padà ń lọ ń open bank sí àwọn àkáǹtì sọ́dọ̀ wọn láti jẹ́ kí àwọn náà lè lọ gbowó jáde níbẹ̀. adaranjà ni wá Ọlọ́run ó sì bí wá lórí gbogbo tá a bá dàjẹ́ so káwa tá a wà níbẹ̀ so àwa tá a wà níbẹ̀ ká máa rántí pé Ọlọ́run ó padà bí wá irú àwọn Jaiz Bank wọ́n ṣe gbìyànjú gan wọ́n try MD wọn wá dẹni tó popular tí ó bá jẹ́ òun náà kún wọn lórí aburú wọn ò ní gbọ́rúkọ ẹ̀ ṣùgbọ́n látara pé àwọn ń ṣe dáadáa wọ́n fìbẹ̀rù Ọlọ́run ṣe mẹ̀kúnnù ń rọ́rọ̀ wọn sọ níbi dáadáa nítorí bá a bá ṣe dáadáa ìtàn náà ni bá a bá ṣe dáadáa ìtàn náà ni. Are you aware that Jaiz Bank PLC is financing individuals and businesses without interest for over a decade now? This my shop is financed by Jaiz Bank and I'm happy with our partnership. Alhamdulillah, my partnership with Jaiz Bank is fruitful. I always count on Jaiz Bank. It is good doing business with Jaiz Bank. Thank you, Jaiz Bank, for helping my business to grow. Come open an account with us to enjoy our unique products and services. Thank you, Jaiz Bank. Thank you, Jaiz Bank. Thank you, Jaiz Bank.
Thank you, Jaiz Bank. For more inquiries, visit any of our nearest branch to experience our exceptional non-interest facilities or our website at www.jaizbankplc.com. You can also reach us via 070-7730-000. Jaiz Bank, for a better life. ẹ máa pé sunna ló lè ṣe o. Sunna ló lè ṣe. ẹ máa pé sunna.